mi ìfẹ́ sọ̀rọ̀ àwọn olórin tó bá ṣe púpọ̀ rẹpẹtẹ nígbà tí bàbá mi wà láyé nígbà tí ò tún sí láyé gbogbo àwọn èèyàn tó jẹ́ pé ìgbà wọn á máa bẹ́ẹ̀ rẹ́rìn torí wọ́n fẹ́ súnmọ́ bàbá ẹ̀ tán close mọ́ ọ̀yàn tó gbà báyìí ní kẹ́ ẹ ṣe báyìí at the end of the day wọ́n mọ̀ ni wọ́n ò lè mọ̀ bá a lè dúró pé kán lọ ṣe. ṣé wọn ò mọ̀ fẹ́ yan ọmọ àbí wọn ò tiẹ̀ mọ̀ lórúkọ bàbá. wọn ò mọ̀ fẹ́ anybody kò sẹ́yìn kò wá tiẹ̀ sọ́mọ kankan tó expect anything lọ́wọ́ anybody. àwọn tó bá expect inú àwọn ọmọ àwọn náà mọ̀ yẹn lọ́dọ̀ tèmi o èmi ò need anybody. àfọlọ́hún. ó tán kò sí kankan téèyàn kankan fẹ́ ṣe fẹ́mi ọlọ́run tèmi lèmi nígbàgbọ́ nínú ẹ̀ torí bẹ́ẹ̀ dá bá ṣoore fún ẹ yóò ṣèrègùn o ọlọ́run ọba àánú nìkan lèmi mọ̀ ti tèmi nínú àwọn ọmọ bàbá mi àwọn tó ń sáré kiri lọ bá wọn wọn rò pé wọn lè sọ àwọn di èèyàn irọ́ ni wọn lè sọ wọn di àwọn táwọn gan bí ìjọ mélòó náà sọ di èèyàn. ṣùgbọ́n Barrister try okòwò tí kálukú ń jẹ òun náà ló dálẹ̀. bó ṣe wá dálẹ̀ ó ṣe tiẹ̀ fọ́lọ̀ ni òun náà ti sọ ó ní òṣè pé wọ́n fẹ́ràn òun Ọlọ́run ìbòsò òun lé wọn lórí ni. Ọlọ́run ló mọ̀ ọmọ yàn òun lé wọn. ìbòsò òun lé wọn lórí pé wọn ò fẹ́ràn òun mọ̀ Ọlọ́run ló ìbòsò òun lé wọn lórí. Allahu Akbar. so kí wàá ní nǹkan tá a wá fẹ́ fàyọ nínú ẹ̀ Olóyè Sunday Igboho ń ṣe yìí náà kò ṣe pé owó ló fẹ́ gbà ń bẹ̀ Barrister ò kọrin torí owó Barrister ò sọ kọrin pé òun fẹ́ di billionaire òun fẹ́ di fọ́kìrì òun fẹ́ di trillionaire no iṣẹ́ tọ́lọ́run náà ló jẹ́ ló dẹ̀ filẹ̀ ó dẹ̀ máa ń sọ tó fi jáde láyé àdàbí tó ń bá ṣe àbúrú fọmọ ọlọ́mọ lẹ́yìn ọmọ mi tí mo bí ẹ̀ ní jẹ́yàn ọmọ Barrister mélòó lẹ ti rí tó ti jáde síta tó ń ṣe rádaràda. Allahu Akbar. ẹ lè rí ní tó bá ṣe rádaràda yẹn ẹ lọ wádìí ẹ̀. ó lè jọ máa lé ní àbí. ẹ lọ wádìí ẹ̀ tó bá ti ń ṣe àtẹ̀wé kiri títì tó ń lọ lé gbá lọ lé àwo ẹ lọ wádìí irú ọmọ náà. ó ti sọ nínú àdìsí ẹ̀ tipẹ́tipẹ́ ó ní òré nígúnṣe nínú eré fújì o lọ́ládé àtàbíjà òjèpè lọ. òjò sún dẹ̀dẹ̀ olówó ní ìrọ̀sáyé ibẹ̀ nígún gbẹ́bọ̀ bọ̀nà ọ̀run lọ nítorí kòtò rọ̀sáyé iṣu ó tàbí àdóyọ̀ pọ̀ ìyàn wá kúrò ní ilẹ̀ lọ́lọ́lọ́hún nígún bá fi gbá lórí oko tó dé òjò tí rọ̀ o. ó fi jẹ́ pé àkìtàgùn ìjẹ́gùn àìfigún borí òdewé lábẹ́lábẹ́ ọmọdé ò gbọ́dọ̀ lù ó tàgbàlagbà yìí sí wọlù ó bọ́mọdé ṣíwẹ̀ tó lù ú lábẹ́lábẹ́ lágbàlagbà tó lù ú lábẹ́lábẹ́ ẹ̀pọ́n ló máa gbé bọ̀ wá o ọwọ́ ayé ò ní ìtẹ̀bí o Mr. Kazeem sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí. ẹ ṣe rí pé mo gbọ́ Barrister gan. Barrister lẹ́yìn náà. mo gbọ́ jù mo gbọ́. Barrister lẹ́yìn náà. so gbogbo àwọn nǹkan yìí káṣá máa ṣe dáadáa. nínú ẹbí ẹ tó máa dún sí ẹ lọ́rùn báyìí tó máa dọ́ta ẹ tó máa portray ẹ lórúkọ tí ò ń ṣe tiẹ̀. nítorí pé Ọlọ́run ò ṣe bí wọ́n ṣe rí. tó dẹ̀ yẹ kó gba kádàrà bọ̀ wọn ò ní gbà n tó ń kó orílẹ̀-èdè wa lára tó pọ̀ nìyẹn nínú ọmọ bàbá nínú ọmọ ìyá nínú àwọn cousins wọn á ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn wọn á bọ́ síta wọn á bẹ̀rẹ̀ sí máa lọ bà ẹ́ jẹ́ wọn máa pè é lórúkọ tí ò ń ṣe títí ẹ bọ̀ Ọlọ́run tó dá ẹ á máa wò wọ́n ràn torí á máa jẹ́ kí wọ́n máa ṣe lọ torí kíyà wọn lè pọ̀. bọ̀tán bá wá rí ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀yẹn wá ní ṣé wèrè ní ẹni tójú bá ojú ẹ̀ bá tí ojú inú ẹ̀ bá fọ́ torí ẹ̀ ò tó ríran ni. báwọn èèyàn ṣe rí nìyẹn bọ̀ ìwọ tó bá wá níbi tó ń lọ o tiẹ̀ ní wo títí wọn wàá jẹ́ kó máa sùn sí wọn tó fẹ́ ráyé wọn tó wá ṣe títí wọn nìyẹn o
just focus on what you are doing. ọ̀nà la máa lò Barrister kéré mọ́ èèyàn ń ṣọmọ fíìdì tí mo wà mo wẹ̀ expose kò sí ìlú tí mi tí ì lọ rí ìlú tí mi tí ì wà yẹn. Saudi àbí. lágbára Ọlọ́run ibi tí ì tí ì dé nílẹ̀ wà yẹn. pẹ̀lú ògo Ọlọ́run yìí náà máa débi pẹ̀lú ògo Ọlọ́run ọdún iná lọ́wọ́ ó ṣe. Ọlọ́run máa ń pè èèyàn kò dìgbà téèyàn bá fọ èèyàn ń fọ̀ sára ẹ̀. Allahu Akbar. ó ti gbówó àti wá bẹ́ẹ̀ ni àbí àti débẹ̀ náà Ọlọ́run bá pè èèyàn yòókù débẹ̀. Allahu Akbar. mi ì dẹ̀ fẹ́ wárú mi ì fẹ́ dé Saudi kó wá dọ̀la kí n tún padà pé kò sí ní street boy lè mi èmi máa ń lọ club máa ń ṣe gbogbo ẹ̀ kí wọ́n á tún dé kí n tún mú continue mò ń bá wọn mọtí no. fúnra Ọlọ́run ni ó change mi pé kí n máa bọ̀ kó ń ṣe àti lọ́bẹ̀. Ọlọ́run bá pè èèyàn yòó ń débẹ̀. Wàláhì Ọlọ́run ló ń pè èèyàn wàláhì Ọlọ́run ni. bó ṣe rí nìyẹn. Wàláhì Ọlọ́run ni. ọmọ máa ń tọra aláàjì àìmọye aláàjì tó lọ Mẹ́kà tó bá tún ti dé àtúbẹ̀rẹ̀ ọtí kí ló lọ ṣe ń bẹ̀. gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mi ìgbàdúrà ẹ̀ so lẹ́kẹ́ ni ló máa ń dẹ̀ ń pe tó bó ní bá ṣe pé gbẹ́ ara yìí ṣe máa gbà bó ṣe rí nìyẹn bọ̀ èmi ò wá ẹ̀ ń dúró dé èèyàn kankan èmi ò tiẹ̀ retí oore lọ́wọ́ èèyàn Ọlọ́run ọba yìí nìkan lọ́ba olóore alikranlẹ̀ òun nìkan lọ́ba olóore tí gbogbo èèyàn bá dárí jọ tán bá láwọn ń ṣọ̀tá mi tọ́lọ́run bá ti ṣọ̀tá mi gbàgbé ẹ̀ tá làwọn èèyàn. séèyàn kankan ń bẹ̀ Ọlọ́run ló lè sọ pé kílẹ̀ close nísinsìnyí tó máa dòyì láàrin 1 minute. Wàláhì. tó wá fàtàwà èmi ò níbẹ̀rù kankan fún èèyàn kankan o tó bá nífẹ̀ẹ́ mi màá nífẹ̀ẹ́ tó bá ti dọ́ta mi èmi náà ti dọ́ta ẹ̀ bí mi ṣe rí nìyẹn. Ọlọ́run ọba yìí nìkan ọba àánú tí máa ń bẹ̀bẹ̀ pé má bínú sí mi Ọlọ́run gbogbo ọ̀nà tí Ọlọ́run bínú sí mi mi ní rìn lọ́nà bèbè yẹn mi ìdẹ́yìn ètì yàn bó ti bá bẹ́ẹ̀ sòótọ́ tá bá jọ dúró tá bá jọ sòótọ́ fúnra wa tí bá ti rí pé eléyìí ò ní gbọ́ máa close chapter side ẹ̀ that's me. èmi ní píríncípù tó pọ̀ gan-an bọ̀tẹ́ gbogbo ẹ̀dá tó bá ti ní píríncípù wọ́n máa ń rí wọn bí onígbéraga bí àkáǹtì wọn nìyẹn èèyàn tó bá ní píríncípù wọn á máa ní onígbéraga ni oníkinní kan ni it's not like that. wọ́n á fi lọ mí gbáwèrè mi gbáwèrè báwọn ṣe máa ń rí nìyẹn. ọkọ ọ̀run dẹ̀ ó wà lọ́rùn ó ń rí gbogbo wa nínú gbogbo ọmọ tó bí ó mọ ọmọ tó jẹ́ tiẹ̀ ó mọ ọmọ tó ń ṣe tiẹ̀ ó mọ ọmọ tí ò ń ṣe tiẹ̀. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. Sunday Igboho ń jà ń sìn wọ́n.